hi-tunezradio 1000.1 FM. Àló ti lọ fáfá ẹ̀yin tèmi ẹ ṣí ẹ jẹ́ kó máa lọ fárèwé. Ẹ gbé mi tìràbàyè. Kábíyèsí ìrẹ ọba tó gbé wa tìràbàyè láti last week títí wọnú ọ̀sẹ̀ tuntun yìí. Òun ló fún wa ní èémí tá a fi ń mí o. Ó fún wa létí tá a fi ń gbọ́rọ̀. Ẹnu wa tá a bá ti là báyìí ọ̀rọ̀ báyìí ló ń jáde níbẹ̀ Ọlọ́run ṣe o. Reality látọwọ́ Bàmí Síkírù Àyìndé Barrister Agbájélọlá ni mo fi ń kí wa káàbọ̀ sórí ìkànnì hi-tunezradio 1000.1 FM tó mì gbòòrò títì. Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àṣàlẹ̀ jẹjẹ bẹ́ni tí ò lóbìnrin àtaya àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Èmi lọ́mọ ojúrò gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọ ọ̀sẹ̀ bọ́rà ìlú màfọ̀ bó bá kìmí títí kìmí délé ìyá mi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kán ìkọ́tẹ̀ ìkan tó kù lọ́ fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú lé lọ́la ń kára lé ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà ṣàlàáfíà lẹ́wà gbogbo ará lé ń kọ́ o. Ẹjọ́ ṣé January ti tán lọ́dọ̀ tí nítorí kò tiẹ̀ yé mi báyìí. I need no gree for anybody this year. Dem dey talk am you dey gree for yourself. Ọ ní má gbà fẹ́yàn lọ́dún 2024 tá a wà yìí. Àmọ́ o sì ń gbà fún rẹ o sì wà lójú kan bí omi adágún. Jẹ́ kí n jẹ́ ẹ̀tọ́ wípé tá a bá ní ká dijú. Kéèyàn burúkú kọjá. Èèyàn rí máa kọjá nígbà tó ò ní mọ̀. So if you no dey gree for anybody. Tó o bá ṣọ́ra o ní mọ̀gbà tó o ní gree fún ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ náà. Wàá kàn máa bá jiyàn lórí ọ̀rọ̀ tí ò necessary. Later tó bá ti wá jára ẹ kulẹ̀ wàá máa motivate ara ẹ pẹ̀lú who go help you no go stress you. Dey play. I need no gree for yourself. Nítorí àsìkò táwọn èèyàn máa ń blame background wọn pé òun ló fa ipò táwọn wà lénìí. Ìgbà yẹn ti lọ because you are your own background today. Ìwọ gangan ní background ara ẹ ní ayé tá a wà yìí sìn. So no gree for yourself. Don't be your own stumbling block in 2024. Tó bá jẹ́ kí situation tó wà lára ìdíyẹ jẹ́ kó lọ wà depressed tó wò pé nítorí situation yẹn àṣewọ̀gán lè make ẹ̀ ṣá. My brother, my sister, you don dey gree for yourself. Àkòdẹ̀ sẹ́ni tó máa mú responsible fún o. So if you are shouting up and down no gree for anybody this year. I'm begging you, don't gree for yourself. Má gbà fún poverty. Má gbà fún àìníṣẹ́. Bí ìjọba bá kọ̀ tí ò bá fún ẹ níṣẹ́, ìwọ gan fún ìjọba níṣẹ́. Ní máa rí jù báyìí lọ lórí ètò lénìí. Ẹ jẹ́ máa ṣe dáadáa ká máa já receipt rẹ̀ pamọ́ nítorí èyí kọ́ nítorí ọ̀la ni. Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ mo sún lẹ́yìn mo fi signation gbáǹdì ire o.